mo ti gbà ẹ̀ fọ́dún kan rí tì sínú ẹgbẹ́ mo tẹ̀ fẹ́ tíráyẹ̀ wò mo wá gba èyí tó wá tí mo wá dún ní mọ́tì máa gbàdú mo bá yín lọ́dọ̀ bàbá tó bí wa ni máa gba Rajab máa gba Saban máa gba Ramadan máa gba status awali lọ́dún kánrin mo sì ti gbà ẹ̀ fọ́dún ọjọ́ mẹ́ta rí tì ń jẹ́ sàárì tí sì sínú mo sì gbà yí tọ́já pé ìjẹ̀kẹ́ lẹ́mìí fún 41 days. Al-Islamu wan-najah, Al-Islamu wan-najah. Alhamdulillah, adúpẹ́ fún Allah subhanahu atọrọkẹ́ àti gẹ̀fẹ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Allahu azza wa jal kó máa bá Ànábì Muhammad, kó máa bá wọn ará ilé rẹ̀, kó sì máa bá wọn sàhábà rẹ̀. Ẹ̀yin wa yàwá nínú Islam lórí sunnah Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Akíra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gbogbo alágbọ́n tí bàbá mufti Ìlọrin, mufti Diyar, gbogbo alágbọ́n tí wọ́n sọ. Bàbá mufti sọ pé àwọn ti gbààwẹ̀ ọdún kan gbáko rí. Ta ló dáwẹ̀ fún yín pé kẹ́ gbààwẹ̀ ọdún kan gbáko? Ẹ kàn febi para yín ni. So subhanallah, ṣe rí irú àwọn fìtínà àti àdánwò táwọn Sufi tí wọ́n ń fà sọ́nà àwọn mùsùlùmí káàkiri àgbáyé kìí ṣe kékeré, wallahi alazim. Ara ń tàn sọnù ìpè kò sí bí wọ́n ṣe ṣẹ̀sìn Sufi tí ò ní fi ọ̀nà kan sí kejì yàyàkúyà. Bí ó mọ parọ́, yóò mọ̀ sí àwọn nǹkan míì. Náà oníṣẹ̀yìn sọ pé ẹ̀yin gba àwẹ̀ ọdún kan. Ẹ dákun, ṣé ẹ gba àwẹ̀ ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ àti ọjọ́ ọdún iléyá náà? Ṣé ẹ máa ń gba àwẹ̀ ọjọ́ sátidé náà? Lóhun nìkan. And then ta ló dá yín ní àwẹ̀ ọdún kan gbáko tẹ́ sọ pé ẹ gbà mí? Ta ló tiẹ̀ dá yín náà? Ṣé ẹ fi sa ẹsẹ̀ kan ni? Kó lọ já sí pé iṣẹ́ kan ní àfáà Suleiman Faruq ní kì í gbà fi àwẹ̀ yín pa báwọn. Torí kò sírò àṣírí tí mo bá lọ́wọ́ àwọn eléyìí. Kò sírò nákàlí tí mo bá lọ́wọ́ wọn. Wọ́n já sí pé nákàlí kan àbí sírò kan ni bàbá fi sàǹgbà yín. Tó bá já sí pé sírò kan lẹ bá fi sa, àbí kẹ́ẹ̀kan wo ṣoṣo wípé kẹ́ẹ̀kan fi bí para yín, ìṣekúṣe lẹ ṣe o, ẹ gbààwẹ̀ o, Allah ẹ̀dá ò gbà o, ẹ láwẹ̀ o. Oye báyìí. Annabi sallallahu alaihi wa alihi wa sallam nínú hadithu Abdullahi ibn Shikhir tí mi ò bá ṣì. So hadithu náà bẹnu Muslim tí mi ò bá ṣì bákan náà. Ó ní su'ila Rasulullah sallallahu alaihi wa sallam an rajulin yasumu ad-dahr. Wọ́n béèrè lọ́wọ́ Annabi sallallahu nípa ọkùnrin kan tó yá sí pé ń gbààwẹ̀ ọdún kan gbáko, kò lárárá àti rárá. Ìgbà tí Ànábì sálàmù bá dáhùn, Ànábì sálàmù sọ pé la sama wala aftara, wípé kò láwẹ̀, pé ó kàn fìyà jẹra rẹ̀ ni. Oye báyìí. Ipò kan ṣe kí ni, ó kàn fi bí para rẹ̀, kò sáwẹ̀ fún. Nítorí pé kí ni, ṣẹ̀ríà ò rán pé kó gbárù àwẹ̀ bẹ́ẹ̀. Ṣẹ̀ríà ò rán pé kó ṣe kí ni, kó gbárù àwẹ̀ bẹ́ẹ̀. Àwọn mẹ́ta kan tí wọ́n wá sílé Ànábì sallallahu, tí wọ́n wá bá àwọn ìyàwó rẹ̀, ìyàwó Aisha radiyallahu anha, tí wọ́n wá ń béèrè nípa ìjọsìn Ànábì sallallahu lọ́wọ́ wọn. Ìkannú àwọn sàhábà tí wọ́n ṣe nǹkan yẹn, nínú tó sọ tá Ànábì fi jáde sí wọn ni pé ó ní òun ò mọ̀ gbààwẹ̀, òun ò ní sínú. That is, so kìí ṣe pé bóyá kò ní sínú nírọ̀lẹ́ o, kò ní fi ọjọ́ kan lẹ̀ kó òun má gbààwẹ̀, òun mọ̀ gbààwẹ̀ ojoojúmọ́, ìtumọ̀ rẹ̀ nìyẹn. Ìgbà tí Ànábì sálàmù jáde, kí Ànábì sálàmù sọ fún? Ànábì sálàmù sọ fún èyí tó sọ bẹ́ẹ̀ radiyallahu anhu. Ànábì sálàmù sọ fún pé èmi yìí asumu wa aftir, mo máa ń gbààwẹ̀, mo sì máa ń ṣe iftar. So
ibo lẹ́yìn ti fẹ́ mẹ́sìn tí bákan náà mo rò pé hadith Abdullah ibn Amrin radiyallahu anhu ipe annabi sallallahu alaihi wasallam ó sọ pé ahabbu siyami ilallahi siyamu Dawud ipe àwẹ̀ tó jẹ́ àwẹ̀ tálọ́ bẹ́ẹ̀ dá fẹ́ràn jù òun náà ni àwẹ̀ annabi Dawud alayhi salam. Kí ni àwẹ̀ annabi Dawud? So yóò gbààwẹ̀ ọjọ́ kan yóò túnú lọ́jọ́ kan yóò tún gba èyí tó tẹ̀lé yóò tún túnú lọ́jọ́ tó tẹ̀lé. So ẹ̀yin wá sọ pé ẹ gbààwẹ̀ ọdún kan gbáko dó irọ́ ni náà ẹ lè ṣe tó bá yá sí pé ẹ ṣe ẹ kàn fi bí para yín ni ó yé báyìí ẹ kàn fi bí para yín ni. And then ẹlẹ́ẹ̀kejì ẹ gbìyànjú kẹ́ ẹ gbé Tìjàníyà yìí jù sílẹ̀ bàbá mufti ẹ fi Tìjàníyà yìí lẹ̀. Tìjàníyà yìí sojú ọ̀nà oyè Tìjàníyà yìí sojú ọ̀nà ìṣìnà ẹ̀sìn ẹbọ òun ni Tìjàníyà ẹ̀sìn tálọ́bẹ̀ ẹ̀dá bínú sí ni Tìjàníyà ẹ gbé jù sílẹ̀ ẹ ṣe Islam àti sunna nabi sallallahu alaihi wasallam oyè báyìí. So fún di eléyìí nípa ti àwẹ̀ ọlọ́dún kan yẹn so kò bá ṣẹlẹ̀ àmú. So ẹ̀yin tẹ́ bá ti ṣalábàápàdé ọ̀rọ̀ yìí ẹ má wá òkọ́ṣe tí bàbá mufti ṣe yàn tó bá fẹ́ kàn fa ibi para rẹ̀